lọ́dọ̀ Olúwo a rò pé bóyá ó ti tán lára wọn nírú àwọn ọ̀rọ̀ tí ò dáa láti máa ọ̀rọ̀ ìfàsẹ́yìn, ṣùgbọ́n ó dà pé kò tí ì tán. Aláàfin gan tó yájú sí Ọọ̀ni ó mọ̀ pé Ilé Ifẹ̀ ni làwọn ti bọ́ta wá. Mo kí gbogbo wa ní gbogbo àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Barrister Yomi Ṣólánkẹ́ wọ́n wà pẹ̀lú mi ń bí. Ọlọ́run ṣeun, àwọn náà wá láti ìdílé ọba. Mo kí yín, ẹ kú dédé wòyí. Mo kí èèyàn wa níbi tí ẹ ti ń wò wá. Ọlọ́run Olódùmarè a máa gbàdúrà wa. Àmín. Ojú òde ní tiwa. Àmín. Ẹ ṣeun. Ọ̀rọ̀ Olúwo tilẹ̀ wò wọ́n fọhùn síta pé Ilé Ifẹ̀ kọ́ ni orírun àwọn. Bó ti jẹ́ pé gbogbo àwọn èèyàn ló ní tọ̀ lọ́dọ̀ tàwọn Ifẹ̀ ní orírun gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tá a sì ṣe mọ̀ nínú ìtàn. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà, ìgbà tí ọ̀rọ̀ yẹn jáde tẹ́ gbọ́ròyìn yẹn, kí ni tó wá sí yín lọ́kàn? Ní àkọ́kọ́ mo kọ́kọ́ ń wo pé àwọn tí wọ́n ń fi ọba jẹ ṣé wọ́n ti máa ṣàṣìṣe báyìí, pàápàá lórí ọba Olúwo. Nítorí pé kí ni nínú ìpẹ̀bí àwọn ìtàn, ṣé ìtàn pé wọ́n ń ṣe Ifẹ̀ ò kì í ṣe orísun Ìwó ni wọ́n ń pa fún Olúwo ń bẹ̀ ni? Torí pé gbogbo nígbà tí ẹ bá wà nípẹ̀bí, gbogbo àwọn ìtàn yẹn náà máa sọ ibi tí wọ́n ti wá, ibi tí wọ́n ti rìn dé, àwọn ibi tí wọ́n ti àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe, àwọn ibi tí ìlú dé, ibi èròǹgbà ọba tó kúrò ńbẹ̀, èròǹgbà ibi tó fẹ́ kí ìlú fẹ̀ dé, bó ṣe yẹ kó ṣe. Ṣùgbọ́n wá yà mí lẹ́nu pé nígbà tó bá yẹ pé ẹni tí ó wá jẹ́ ọba ìyẹn ló wá ń sọ irú ọ̀rọ̀ báyìí, ìtàn tí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ wà ńlẹ̀, ohun tó ti wà gbogbo ilẹ̀ Yorùbá pátá, ọmọ Oòduà náà mọ̀ pé Ilé Ifẹ̀ lóníkálukú ti ṣẹ̀. Aláàfin gan tó yájú sí Ọọ̀ni ó mọ̀ pé Ilé Ifẹ̀ ni làwọn ti bọ́ta wá. Ká sọ mélòó mélòó ni, ṣùgbọ́n nǹkan tí ò fi yà mí lẹ́nu ńbẹ̀ ni pé nígbà tí tó bá ti ń gbé sórí fọ́nrán, nígbà tó ọba bá ti ń fagbó, nígbà tí èèyàn bá ti ń fagbó gẹ́gẹ́ bí ẹni tó wà nípò ipò ńlá tó dẹ̀ tún gbé sórí fọ́nrán tínú ẹ̀ tún dùn pé òun ṣerú ẹ̀, ìsọkúsọ, nígbà tí ìjẹkújẹ bá ti wà, ìsọkúsọ náà máa tẹ̀lé. Ohun tí Olúwo sọ yẹn ìsọkúsọ ni tí kò bá ohun tó wà ńlẹ̀. Wọ́n ní téèyàn bá dẹ̀ ti jẹ̀jẹkújẹ á máa pàtànkítàn. Òun nìkan tí Olúwo ń sọ, ìtànkítàn ni. Nígbà tó ṣe agbẹnusọ fún Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì, nígbà tí agbẹnusọ wọn Moses Ọláfáre tí wọ́n máa sọ̀rọ̀, wọ́n ní kò sí àní-àní pé ìlú Ìwó jẹ́ ọ̀kan lára ìlú téèyàn ti lè gbọ́ ìtàn tó jẹ́ ojúlówó nípa ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ẹnu Olúwo nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń jáde, wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ò lè jáde lẹ́nu onílàákàyè ẹ̀dá, ọlọ́gbọ́n ẹ̀dá. Bá ṣe kọ́ ni mo ṣe ń sọ o, pé kò lè jáde bẹ́ẹ̀ lẹ́nu ọlọ́gbọ́n ẹ̀dá, onílàákàyè ẹ̀dá. Kí lẹ rí sí gbólóhùn tí wọ́n fi fèsì yẹn? Òótọ́ ni, ẹ bá rí i pé ẹni tó bá ní làákàyè lóòótọ́, ó dàbí Yorùbá bọ̀ wọ́n ní ọmọ àlè ló máa fi ọwọ́ òsì lá máa fi júwe ilé bàbá ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ẹni tí ò ní làákàyè lóòótọ́ náà ló máa sọrú ọ̀rọ̀ àlùfàǹṣá tó máa fẹ́ máa yí nǹkan po wípé ilé bàbá òun kọ́ nìyẹn, ilé bàbá bí a nítorí pé ó ti ní èròǹgbà kan níbì kan àbí àwọn kan ti ń tàn án, òun ló fi di pé ìsọkúsọ ṣe ń jáde. Ọmọ ẹni tó bá ní làákàyè tàbí tó bá mọ ohun tó ń ṣe, ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ sí máa fi nǹkan míì máa pẹ̀lú ọpọlọ ẹ̀, kò ní sọ ìtàn burúkú. Ọmọ kékeré gan tó wà ní Jẹ́lé-Ó-Sinmi, wọ́n ti mọ ìtàn yẹn, wọ́n ti ń sọ ìtàn yẹn fún wọn, wọ́n ti mọ ibi tí oníkálukú ti wá.
gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá a dẹ̀ mọ̀ pé Ilé Ifẹ̀ òun ni ibi tí oníkálukú ti lọ kiri títí di òní. Àwọn àdúgbò tó oníkálukú ti jáde, àwọn Ìjẹ̀bú ni o, àwọn Rẹ́mọ ni o, àbí àwọn Ẹ̀gbá ni o, àbí oníkálukú ló ní bẹ̀. Bó lẹ̀ pé ó kéré ńgbà yẹn, ṣùgbọ́n nígbà tí ìlú dẹ̀ bí ìlú bá ṣe ń pọ̀ sí náà ṣe bó àti ń pọ̀ jù, oníkálukú ṣe bẹ̀ sí lọ tó ń kúrò, oníkálukú ń lọ láti inú ìyàrá tiwọn tó ti bẹ̀rẹ̀ sí bọ́ sí ibòmí tó fi ń lọ sí iwájú tó fi oníkálukú lọ ń gbilẹ̀ káàkiri. Ṣùgbọ́n tó bá di pé irú ìtàn mẹ́wàá yá ń jáde lẹ́nu ẹni tá a rò, Yorùbá sọ pé ibi tí a bá rò pé ó yẹ ká ti bá ọgbọ́n, tá a bá bá àgọ́ ń bẹ̀, ó máa ń dùnyàn. Ṣùgbọ́n lọ́dọ̀ Olúwo a rò pé bóyá ó ti tán lára wọn nírú àwọn ọ̀rọ̀ tí ò dáa láti máa ọ̀rọ̀ ìfàsẹ́yìn, ṣùgbọ́n ó dà pé kò tí ì tán. Ọ̀rọ̀ ẹni tí ò gbọ́n òun ni irú ọ̀rọ̀ yẹn, because èèyàn gbọ́dọ̀ máa jókòó dédé jókòó ṣá. Kí ni nǹkan tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀? Yá kí làwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó pé yá báyìí ló ṣe rí, báyìí nìtàn ń ṣe rí, báyìí nìtàn ń ṣe rí. Àwọn ta ló pa fún un? Ṣó wà ń bẹ̀ ni? Àwọn bàbá ńlá bàbá wo ló wà ń bẹ̀ tí wọ́n ń sọ irú ẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí yí padà, tó wà dé pé ó ń yí padà? Wọ́n ṣe láàánú pé irú ẹ̀ ń jáde wá, pàápàá jùlọ níbi tó yẹ ká rò pé ó yẹ ká ti gbọ́ ọ̀rọ̀ ọgbọ́n tàbí ọ̀rọ̀ ìmọ̀ àti làákàyè. Àwọn gbọ́ nǹkan mi. Lẹ́ẹ̀kan ẹ ṣàlàyé débi pé béèyàn bá ti mu gbó wípé kábíyèsí wọ́n mu gbó, ìyẹn Olúwo. Gbénga Adébóyè sì sọ̀rọ̀ kan gbà kan, ó ní àwọn onígbó ló lóòótọ́ jù pé wọn ò kí ń parọ́. Ṣáá fẹ́ sọ wípé igbó tẹ ní wọ́n fà yìí kò ṣiṣẹ́ bó ṣe yẹ ni àbí bò? Ẹ jẹ́ kí n sọ fún wa, tá a bá ní àwọn tó ń fagbó ló lóòótọ́ jù, èmi ò nígbàgbọ́ irú ẹ̀. Ẹ má bínú, Gbénga Adébóyè sọ wípé bá bá pààyàn wọn ó dúró tì wọ́n láwọn ni. Kì í ṣe gbogbo onígbó ló pààyàn tó dúró tì. Ibi tí Gbénga Adébóyè rí tí wọ́n dé, òun ni wọ́n sọ dé yẹn. Wọn ò sí láyé mọ́ ń sìn, wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Pé igbó ìgbà yẹn ti yàtọ̀ sí ìgbà ó yàtọ̀ sí sìn o. Àwọn tó ń fagbó sìn, wọ́n tún mu codeine pẹ̀lú ẹ̀, wọ́n ń fa tramadol pẹ̀lú, wọ́n ń yí gbogbo màdà gbogbo ẹ̀ mọ́ra wọn ni. So wọn lè fi wé àwọn yẹn dẹ̀ rí gan tó ń sọ̀rọ̀ pé onígbó yẹn inú kọ̀rọ̀ náà ti ń fà á. Torí pé èèyàn mọ̀ pé nǹkan tìjú làwọn ń ṣe ń kọ̀rọ̀, ìyẹn ló fi jẹ́ pé wọ́n máa sọ òótọ́. Ṣùgbọ́n àwọn ti sìn, wọ́n ń bọ̀ tàǹgbà, ó ti ń ṣe kàǹgbà, so kò sí òótọ́ lẹ́nu ohun tó ń fagbó mọ́ ní sáà àti àkútà wà yìí o. Àfojúdi ó máa ń wà fẹ́ni tó bá fagbó, kò sí ẹni tí ò lè rí fín. Torí pé ìkíní yẹn á máa gùn wọ́n gànràn. Ìyẹn túmọ̀ sí pé ìwà oníwà ni igbó máa ń mú kéèyàn hù. Ìwà oníwà kì í ṣe ìwà ẹni yẹn gangan ni igbó máa jẹ́ kéèyàn hù. Ṣé igbó ló wá ń ti Olúwo? Kí la tún fẹ́ fi wé? Ṣá máa sọ pé ọgbọ́n ló ń ti Oníwo ni? Nígbà tá a ti rí pé a ti yẹ ìwà wọn wò dáadáa, tí wọ́n pé ok, ibi fọ́nrán tán ti ń fagbó yẹn, ẹ ti mọ̀ pé yẹ̀sìn gan yẹn tó ń ti ẹni yẹn nìyẹn. So igbó ló ń tì wọ́n, kì í ṣe ọgbọ́n kọ́, kì í ṣe ọgbọ́n. Tó bá pẹ́ ọgbọ́n ni nǹkan làákàyè àwọn àgbàlagbà ti wà nílẹ̀, wọ́n dẹ̀ ti fìdí múlẹ̀, àwọn ìtàn yẹn ti fìdí múlẹ̀. Kì í ṣọ̀rọ̀ 200 ọdún, kì í ṣọ̀rọ̀ 400 ọdún ni ìtàn yẹn ti fìdí múlẹ̀ láti ẹnu èèyàn 2, 3, 4, 5 tọ́pọ̀lọpọ̀ àwọn tó wà níbẹ̀ ńgbà yẹn o, tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀. Ká sọ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí tó wá ní nǹkan kan tó ń tì yẹn bí igbó, ohun tí òfin gan ò tiẹ̀ fàyè gbà, kò wà legalize Nàìjíríà kéèyàn tí wàá máa ṣe. Ṣùgbọ́n nítorí pé wọ́n gbà míì téèyàn bá ti súnmọ́ ọba, bóyá èèyàn súnmọ́ ìjọba, àdìgbò àwọn fojú fò pé eléyìí ẹ fílẹ̀ jẹ́ kó ṣe. Àwọn ọmọ mi tó ń fojú fò náà fún kì í jẹ́ ń ṣe pé tó tọ́ náà láti máa fojú fò orú ẹ̀. Tó fi di pé irú ọ̀rọ̀ kọ́rọ̀ tó fi ń jáde láti irú ẹni tí táwọn wò pé eléyìí igbákejì Olódùmarè, tàbí ẹni tí ó jẹ́ kó ní àpọ́nlé. Ẹni tó bá dẹ̀ máa ní àpọ́nlé, ọ̀rọ̀ àpọ́nlé náà gbọ́dọ̀ máa jáde lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìdàkejì ló ń jáde, kò dára tó. Tó ń túmọ̀ sí wípé irú ohun tó ṣẹlẹ̀ yẹn, fídíò tá a lórí tó lọ káàkiri, pé ó yẹ kí ìjọba gbé ìgbésẹ̀ lórí ẹ̀, ká ní
wọ́n fẹ́ gbègbèsẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó yẹ kí ìjọba gbé ìgbésẹ̀ lórí ẹ̀ nítorí pé kí ni ẹ lè fún àpẹẹrẹ ńsìn gbọ́dọ̀ ti fẹ́ rí gómìnà kan tó máa gbé irú ẹ̀ sẹ́nu àwa níyà ẹ máa yà mí tó bá tẹ̀ ń ṣe inú kọ̀rọ̀ ni. ṣé àmọ́ òwe akọ̀rọ̀ náà ni Olúwo ti ṣe ń gbà náà torí ẹnìkan ní ya fídíò yẹn bí wọ́n ti ń fi ẹnu tẹ pépà. ìwé náà nígbà tá àṣírí náà bá máa tú náà nǹkan kan náà ló máa fa nǹkan kan sí nǹkan kan kó tó pé ẹni tó súnmọ́ ba gangan náà lórí pé ìwà burúkú lẹ bàbá yìí ń wò ó dẹ̀ bẹ̀ sí ìyá tó ń gbé jáde. Olúwo ti wá jáde sọ pé kíni Olúwo jáde nígbà kan pé àwọn ò mú gbó. ìgbé kí lọ́wọ́ làwọn ń ṣe. pé àwọn ò mú gbó. ṣé ṣé máa sọ pé ọba ń ṣe skit ni àbí ṣé ṣàmà ní ọba ń ṣe skit ni níbo ń ṣeré ìtàgé ọba àbí ọmọ ọba kò kí ń ṣe àríyá fún aráàlú níbi ìṣẹ̀dá níbi tí ìtàn dé nìyẹn ibi tí ìtàn ẹ̀kọ́ ọba àbí ẹ̀kọ́ ọmọ ọba àbí ọba ẹni tí wọ́n ń wò ni kì í ṣe ẹni tó ń wòran so ẹni tó ń dẹ̀ ń wò tó máa kọ́ ìwà gidi lára ẹ̀ ní ọba tàbí ọmọ ọba kì í ṣe pé òun fúnra ẹ̀ ló máa ní òun ṣe skiti òun ṣe eré orí ìtàgé ni ṣé ọba máa lùlù fún aráàlú ni àbí aráàlú ló máa lùlù fún ọba kójó aráàlú ló máa dá ọba lára yá kì í ṣe ọba ló máa dá àwọn èèyàn lára yá títí ẹ̀ ni pé láti wò bí àlàáfíà àwọn iṣẹ́ máa wà tó bá di pé ó fẹ́ ṣòfin àbí tó fẹ́ ṣe ìdájọ́ á lè ṣe ìdájọ́ tó dáa ṣùgbọ́n ẹni tó ti fa nǹkan ìdájọ́ burúkú ló máa gbélẹ̀ ọ̀rọ̀ burúkú náà ni ó dè máa jáde láti ẹnu irú ẹni bẹ́ẹ̀ so kì í ṣe ohun tó dára ṣé skit la fẹ́ pè ní skit kọ́. ó dá ọ̀rọ̀ tó sọ yìí ó dá mi lójú wípé ọ̀pọ̀ ló ṣeé ṣe kó máa fẹ́ tò sẹ́yìn ìtàn pé ìlú Ilé-Ifẹ̀ ní orírun wa bákan náà ó ṣeé ṣe ká tún ráwọn kan náà tí ó fẹ́ tò sí ẹ̀yìn Olúwo tilẹ̀ wò abẹ́rù pé kò lè ṣẹlẹ̀. èṣù fúnra ẹ̀ náà ní àwọn ọmọlẹ́yìn ẹni tó dẹ̀ ń sọ̀kò sọ́jà náà ó máa nípa ẹni tó bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe ó da torí pé kí àwọn ẹni tó sọ sí yẹn ọ̀tá àwọn ni tó bá yẹn kankan so ìyẹn ò túmọ̀ sí pé wọn ò ní ṣùgbọ́n òótọ́ ọ̀bẹ ni pé òótọ́ lóòótọ́ wọn máa jẹ́ nǹkan tó jẹ́ òótọ́ a lè torí pé ẹnu wa dùn tàbí a fẹ́ wí àwíjàre ká máa yí padà ká máa sọ di irọ́ ká máa mú irọ́ ká máa sọ di òótọ́. ó dà ní báyìí ṣé wàá lérò wípé irú àwọn ọ̀rọ̀ báyìí kò ní bẹ̀rẹ̀ sí máa wọnú àwọn àkásílẹ̀ àti àkọsílẹ̀ torí ní ọjọ́ iwájú ṣé kò ní padà léwu fún ìran Yorùbá. ìdí nìyẹn náà tí ọ̀pọ̀lọpọ̀ wa náà ta fi ń sọ pé a gbọ́dọ̀ dá ohun tá à ń pè ní ìtàn tó ń pè ní history kan dá padà sínú ẹ̀kọ́ láti jẹ́lé ó sinmi títí di àgbàlá ìpele dẹ̀ ní kọ́ fi ṣe kó bá kò jẹ́ pé irú tẹ́lẹ̀ tó máa ní gbogbo ẹ̀ máa kà tán gbogbo ilẹ̀ adúláwọ̀ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú adúláwọ̀ téèyàn bá dé advance bí a ó dé university àbí secondary ó lè máa kọ́ adúláwọ̀ ṣùgbọ́n láti primary school títí dé JSS 3 ó jẹ́ kọ́ máa sọ ti ilé nìkan títí Mọ́remí gbogbo ẹ̀ àwọn bí Yorùbá ṣe kúrò níbì kan bó ṣe lọ ogun tó jàyọ gbogbo ìyẹn tí tọ̀ yẹn bá wà nílẹ̀ ẹnìkan ọkàn ní dé kó máa sọ̀sọ́kùsọ ṣùgbọ́n nítorí pé Olúwo mọ̀ pé ìtàn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Gen Z tó wà ń ta ń sìn àwọn ọmọ wẹ́wẹ́ ń sìn fún ọmọ ló wá di pé wọ́n fẹ́ máa pàtàkì tàn so kọ́ dá ìtàn padà sínú àwọn ìwé wa tó yẹ pé kó dúró gẹ́gẹ́ bí subject tiẹ̀ kọ́ máa kọ́ wọn ní ìpele káwọn ọmọ lè máa mọ̀ ní sáà yìí nǹkan báyìí náà kọ́ wọ́n tún mọ̀ mí sáà mí ẹnìkan bá ń sọ ní ó ti o nǹkan tí wọ́n sọ tí wọ́n dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wọ́n tún gazette ẹ̀ ní Federal Republic of Nigeria kó tó di pé a di republic pàápàá níbi amalgamation ní 1914 nǹkan báyìí ló wà ńlẹ̀ o nǹkan báyìí nìtàn tó wà ńlẹ̀ o ẹnìkan ò kò lè wá jí kó ní bóyá ó kò gbé tàn tiẹ̀ dé ṣá bóyá gbà tó ṣe ẹ̀fà gbó tán ó kọ̀ àwọn pé kí ni mo tẹ̀ tó fẹ́ sọ lé ní o kí ni ẹ̀ ń jà ìrìnrìn lọ́kàn mi láti máa da nǹkan rú ó bẹ̀ sí máa sọ tiẹ̀ so dáwọn dá àwọn ìwé ìtàn yẹn padà á jẹ́ kí àwọn èèyàn lè mọ òótọ́ yàtọ̀ sí irọ́. ẹ ṣeun kí ni ó kọ́kọ́ mú kí wọ́n yọ ìtàn kúrò nínú ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ náà. àkọ́kọ́ ń bẹ̀ wọ̀nbìà
ló jẹ́ kí wọ́n yọ kúrò kì í ṣe wọ̀bì àkínìdí. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa ẹ jọ̀ọ́. Alani Nightingale mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa. Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale, kẹ́ ẹ like wọn, kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle ní YouTube, ní Facebook, ní TikTok, Instagram, X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá. Orin wọn tí wọ́n pè ní Ajágbéegun, kí ló túmọ̀ sí Ajágbéegun? Ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni? Ẹ lọ gbọ́ orin yẹn, ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n, àwọn tó ti mà Alani Nightingale mọ̀ tá à ń sọ. Ẹ lọ wò ó, kẹ́ subscribe, kẹ́ follow, kẹ́ comment. Ẹ jẹ́ kó yé wọn pé àtòrí bẹ́ńbẹ́yẹ́kẹ́ gan lẹ ti wá wò ó. Tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín. Ẹ gbọ́ ohun tí Alani Nightingale tó ní fún yín. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much unopened. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready. Keep in touch. Very soon, we are going to be doing some more challenges and we will be doing a lot of giveaways. Bye for now and thank you. Tó dé kíni àjẹbánu ti ń wà. Àwọn tó dẹ̀ ṣe dáadáa wọ́n wá fẹ́ jẹ́ kí orúkọ tí wọ́n ní kó gbilẹ̀. Wọ́n ò dẹ̀ rí pé pàápàá jù bá wù àwọn Awólọ́wọ̀ ìpọ́lọ́pàá ní èmi nígbà Awó ní mí ọmọ Awó ní mí ẹ dìbò fún mi. Kọ́wọ́ ìwà Awólọ́wọ̀ lóòótọ́ títí di èní ohun táwólọ́wọ̀ ṣe kò parẹ́. Ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ẹ pé ẹ ó jẹun àwọn fún yín láṣọ àwọn fún yín lówó wọ́n fún yín gbogbo nǹkan tí dé yunifásitì àwọn lọ́kọ́ gbé yunifásitì wá sí aláwọ̀ dúdú. Tó yẹ pé àwọn ilé tọkọ gan àwò lánú ni. Ó sì di òní di ní odò ní ìtàwọn kan sì gan ò lè dúró lẹ́gbẹ̀ẹ́. Bí wọ́n dá kí ni wọ́n fi kún. So bí tí gbogbo kíni yẹn wà nìyẹn bọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tẹ́ pé wọn ò lè ṣe bí Awó wọn ò lè farajì sacrifice wọn ò lè farajì bí Awó kán mójú kúrò láwọn nǹkan aráàlú kán dẹ̀ fi nǹkan aráàlú kán fi ṣe nǹkan fáráàlú wọn ò lè ṣe àwọn náà mú kíni náà parẹ́ bí kò bá dà pé ẹ máa sọ ẹ ráwọn ọba alágbájá báyìí ni sí láyé o ṣùgbọ́n nígbà yẹn o ṣùgbọ́n nígbà táwọn ṣe wọ́n ṣe bá àwọn fẹ́ ká máa fi máa wéra wọn nígbà wọn ò ṣe dáadáa nọ́bẹ̀ sí mú kíní àná mu ẹ̀wọ̀ ẹ jẹ́ ká yọ kíní ìkó mbẹ́. Ìbẹ̀dẹ̀ lépè pẹ̀lú nǹkan tí ò jẹ́ ká mọ ibi tá à ń lọ. Nígbà téèyàn bá ti mọ ibi tó ti ń bọ̀ kò lè mọ ibi tó ń lọ kò lè mọ̀. Fún àpẹẹrẹ nígbà yẹn nígbà táwọn bàbá wa tí wọ́n wà láyé lásìkò yẹn ó ní nígbà tó ọmọléèwé bá jáde ní secondary school iṣẹ́ tí wọ́n bá rí pé eléyìí mọ̀wé dáadáa ó tún máa kọ́ àwọn ọmọléèwé ẹgbẹ́ tiẹ̀ wọ́n máa fún níṣẹ́ o fẹ́ lọ sí yunifásitì ṣùgbọ́n iṣẹ́ part time job wà fún ẹ o á níṣẹ́ á máa kọ́ pé eléyìí ó mọ̀ nípa kíní yẹn èyí tó bá dẹ̀ jáde yunifásitì tán iṣẹ́ bíi 6-8 á ti wà nílẹ̀ gbókè èwo ló fẹ́ ń bẹ̀ ṣùgbọ́n nísìn àwọn tí wọ́n jàǹfààní kíní yẹn gangan wọn ò fi àyè sílẹ̀ fún àǹfààní nǹkan yẹn mọ́ ní wàá wò pé àwọn alábídẹ̀ máa sọ̀rọ̀ nípa pé àwọn alágbájá bá ti ṣe bẹ́ẹ̀ rí náà ṣe ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká parẹ́ táwọn bá mọ̀ nípa ẹ̀ táwọn bá mọ ibi tá a ti ń bọ̀ wọ́n máa níwò ibi tó bá dé wọn kọ́ máa rù wá lọ ṣùgbọ́n tó bá gbé ọ̀njẹ́ ká tá bá mọ ibi tá a ti ń bọ̀ ni a ti sọ pé ẹ wá ń bí o ibi tẹ́ ń gbé wa lọ yìí ibẹ̀ kọ́ ló yẹ ká lọ ó yẹ ká mọ ibi tá a ń lọ nígbà tá a bá mọ irú nígbà àwọn ọ̀nà tí bàbá Awólọ́wọ̀ yìí ṣe ẹ bá dáwọn abúlé kan ní Ọ̀dẹ́dá
lábẹ́òkúta ń bí káàkiri ẹgbẹ́ gbogbo. lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ọ̀nà láti ẹ̀sà òkè lọ sí ọ̀nà ìlà ọ̀ràngún. ẹ̀yìn rí àwọn èèyàn ọ̀nà yẹn wọ́n á ṣe ní léyà bíi mẹ́rin tí wọ́n pé ó yìí wà ń bẹ̀ẹ̀dẹ̀ ní ẹ máa rí láyè sí ẹ máa mú yẹ̀pẹ̀ àkọ́fì yẹ̀pẹ̀ pupa àgbẹ̀ sísàlẹ̀ kò ní sí sìmẹ́ǹtì lórí yẹ̀pẹ̀ pupa bá ti dé báyà sí gbà lọ ló ń wọ lọ ni. so gbogbo yẹn gbẹ̀rẹ̀ tó ẹ bá wọn tó pé nígbà táwọn àtà ló ṣe náà nígbà tó kò lẹ̀ sínú ìtàn mọ́ ìtàn ò sílẹ̀ pé lágbájá báyìí ló ṣe yí báyìí a lè sọ pé ẹ lọ́wọ́ tí bàbá yẹn ṣe ní 50 ọdún lọ́wọ́ ní ẹni ẹ ti ṣe kí ló dé tí eléyìí tẹ́lẹ̀ ṣe lọ́dún 3 tó dẹ̀ ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀ owó tẹ̀lẹ̀ tún fi ṣe ń sìn owó rọ̀gùrọ̀gù lẹ́tún fi ṣe yàtọ̀ sí yẹn so gbogbo yẹn náà fi rán mú kí wọ́n fi parẹ́ aráàlú dẹ̀rẹ̀ kò ságbára láti lè sọ pé orí àyè tì tó ló pé kí ni ìjọba sovereignty èyí táwọn aráàlú ní agbára tó ní náà ti fi yan àwọn èèyàn tó wà lórí ipò nígbà tí wọ́n dẹ̀ ti yàn wọ́n yẹn wọ́n ti gbé agbára yẹn lé àwọn tó yàn sípò lọ́wọ́ àwọn ló láṣẹ láti wọn sọ pé ìyíbà ẹlẹ́gbà o ìyíbà ẹlẹ́gbà o wọ́n dẹ̀ gbà tí wọ́n dẹ̀ ti mú kí wọ́n parẹ́ ìbọn ní sọ́wọ́n tó sọ pé bóyá kán máa dá padà díẹ̀díẹ̀ ó dára ṣùgbọ́n kán dá padà tán tá a bá mọ ìtàn wa a lè mọ ibi tí a ti ń bọ̀ téèyàn bá mọ ibi tó ti ń bọ̀ kó lè mọ ibi tó ń lọ á kọ̀ pé òun ṣàkúrò ń léṣá ibùlé ìbò lòun ti wá kò tiẹ̀ mọ ibi ilé ẹ̀ mọ́ kó lè mọ ibi tó ń lọ ṣùgbọ́n tó mọ̀ pé ilé báyìí mo ti wá nǹkan báyìí kí ló gbé mi kúrò nílé okay nǹkan báyìí ni mo ń lọ àmọ́ òbí tó ń lọ ìyẹn ni ìlọsíwájú lè bá orílẹ̀-èdè Nàìjíríà ká mọ irú àwọn bàbá tó ti fi ẹ̀jẹ̀ ara wọn àwọn MKO táwọn yẹn fi ayé wọn tó fi ẹ̀jẹ̀ ẹ̀mí ẹ̀ ó fi lélẹ̀ fáwọn èèyàn pé ok nítorí àwọn èèyàn mò ń bọ̀ kó pa mí nítorí ìjọba àwarawa ṣùgbọ́n gbogbo ìyẹn náà kò sí tàn ń bẹ̀ akọ̀ ń ṣe paṣípaṣí ẹlòmíì tí yóò lè fi pure water tiẹ̀ kó fi ṣàlejò ẹnìkan àwọn ló wá ń ṣe olórí ń sìn kò wá sáànú mọ́ àwọn tó yẹ kó tán lè fi gbogbo ẹ̀mí wọn fi ṣe gbogbo ìtàn wọn agbásíta kò wá jẹ́ kọ́pọ̀lọpọ̀ gan lè ní ohun tá à ń pè ní ìfarajì fún ìlú mọ́ pé ṣáwọn lè farajì ni gbà tẹ́ pé ẹ̀ tiẹ̀ rí ìtàn láti sọ pé ẹ̀ lọ́wọ́ àwọn tó ń farajì ni so ìtàn yẹn parẹ́ ó dẹ̀ yẹ ká dá padà. Yorùbá ló ní kéèyàn máa ti fi ìsáná kíyèsí oògùn tó ṣe bí òwe ẹ̀yìn àgbà Olúwo tilẹ̀ wo irú àwọn báyìí ìgbà táwa wà ní kékeré wọ́n kọ́ wa ní ìtàn ní ilé ẹ̀kọ́ ìyẹn history bákan náà a mọ̀ pé irú ẹ̀yin náà tẹ̀jẹ́ bí bàbá wa àtàwọn bàbá wa bẹ́yẹn wọ́n kọ́ wọn ní ìtàn nílé ẹ̀kọ́ ṣáfẹ́ ní Olúwo tilẹ̀ wo olùkọ́ wọn ò kọ́ wọn nígbà yẹn ni àbí bóyá wọn ṣe ní sọ́bjẹ́tì. ọ̀tọ̀ ni pé kí a kọ́yàn ní nǹkan mẹ́ta ló wà nínú ẹ̀dá èèyàn ẹ̀kọ́ tó kọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ẹ̀kọ́ ohun tó bá nínú tiẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn ẹ̀pẹ́ Táyé Kẹ́hìndé nǹkan tó ló wà nínú wọn wọ́n dẹ̀ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta ohun èròǹgbà tó rò pé òun fẹ́ ṣe lẹ́yìn ó kọ́ ẹ̀kọ́ kíní ẹ bá nǹkan kan níkùn ẹ̀ wá pinnu pé nǹkan báyìí ló fẹ́ ṣe nǹkan mẹ́ta ló wà nínú èèyàn a lè sọ pé bóyá àwọn kọ́ Olúwo ìyẹn Ọba Rashidi wọn kọ́ ṣùgbọ́n òun fúnra ẹ̀ ẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí Ísọ̀ nínú Bíbélì ó ta ogún ìbí ẹ̀ ó mọ ìyẹn àbúrò ẹ̀ kan ìbejì ẹ̀ ìyẹn Jacob ìyẹn sọ fún pé ṣebí wọ jagunjagun ní ṣebí ọlọ́ba ló ń pẹran ṣebí àṣàrò tó bá ń lé ìkò sáyè èmi náà ṣe wàhálà ni ok fún mi jẹ́ ok tó bá máa jẹ́ wàá ogún ìbí ẹ̀ mọ̀ kí wọ́n ní gẹ́gẹ́ bí àṣà wa ọmọkùnrin àkọ́kọ́ òun ló máa gba gbogbo ọlá inú ilé wa ìwọ́dẹ̀ lè àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìwọ náà pè ń Táyé èmi Kẹ́hìndé lèmi ṣùgbọ́n báwo ló ṣe máa ṣe ń sìn ó ní máa wọ́ọ̀rì máa fún ẹ ìwọ ló gbà á ó ní ok tún sọ lẹ́ẹ̀kan sí wọ́n lè má kọ sínú ìwé ṣùgbọ́n bọ́n ṣe ń sọ àwọn áńgẹ́lì wọn wà ńbẹ̀ tó ń kọ́lẹ̀ tó ní ó ní gbogbo eré àbí gbogbo eré owó ẹ̀tọ́ tó yẹ tọ́ sóhun àbí gbogbo jẹ́ tiẹ̀ ó ní má wọ́ọ̀rì máa fún ẹ nítorí àṣàrò Olúwo
bóyá nítorí àsáró tó fẹ́ jẹ́ ń bè kan torí pé èmi ò rí nǹkan tó máa ṣàǹfààní fáwọn èèyàn nǹkan tó máa ṣàǹfààní fún Olúwo nìkan ló ń ṣe nǹkan tó mú Olúwo tó tún ń wé láwàní ọba tó tún fẹ́ máa pera ẹ̀ ní emir nílẹ̀ Yorùbá tí òun nǹkan tó bayé àwọn Ọ̀yọ́ empire jẹ́ lọ́jọ́sí tí táwọn yẹn pa gbogbo tó bà gbogbo Ọ̀yọ́ jẹ́ nígbà yẹn tí wọ́n tó máa ṣe pé àwọn Olúbàdàn àti àwọn ọba míì tí wọ́n dá sí ni tí wọ́n lọ ràn wọ́n lọ́wọ́ gbogbo Aláàfin tó ń pè léèní emir Yorùbá máa pè wọ́n bẹ̀ kò ní sí nǹkan tó ń jẹ́ Aláàfin emir nílẹ̀ Haúsá nǹkan tó fi wọ Kwara nìyẹn àwọn ìtànkítàn àwọn ìyẹnilẹ́sẹ̀ díẹ̀ ló jẹ́ kí wọ́n gba Kwara lọ́wọ́ Yorùbá tó jẹ́ pé ìdajì díẹ̀ ni Yorùbá ń ṣe díẹ̀ tó ń ṣe yẹn gan wọn ò lágbára tó àwọn Fúlàní tó wà ń bẹ. bẹ́ẹ̀ ni àwọn Yánmírín àbí kí wọ́n ti ń gbọ̀n ṣé àwọn náà ń pè Yánmírín àwọn Haúsá Fúlàní ìrànṣẹ́ Haúsá Fúlàní tó wà ń bẹ wọn ò lágbára tó wọn àṣẹ táwọn yẹn máa pa ó múlẹ̀ ju ti Yorùbá tó jọba níbẹ̀ lọ àwọn ìtànkítàn tí wọ́n kọ́ Olúwo fúnra ẹ̀ ló wá ń kọ́ ara ẹ̀ ní ohun tó wù ẹni tó bá kọ́yàn ó tún máa ń túnra ẹ̀ bá bíyàn ó máa tún ara ẹ̀ bí ó lè bíra ẹ̀ ní burúkú ó dẹ̀ lè bíra ẹ̀ ní dáadáa Olúwo ló ń bíra ẹ̀ ní ohun tó fẹ́ yìí táwọn aráàlú ẹ̀ gan bá ń gbọ́ wọ́n máa wò pé ó dà pé bàbá yìí eléyìí ò dẹ̀ sínú nǹkan táwọn mọ̀ àwọn aráàlú ẹ̀ tó ń jẹ́ ọmọ tó ń jẹ́ tó ń ṣọba lórí wọn tó bá ń gbọ́rọ̀ tó ń sọ yìí wọ́n á mọ̀ pé nǹkan tí kábíyèsí yìí ń sọ yìí kì í ṣàrẹ̀ rárá so báwọn ṣe fẹ́ ṣera wọn nìyẹn kì í ṣe pé àwọn olùkọ́ ló ń kọ́ wọn bẹ́ẹ̀ kò sí inú ìtàn pé olùkọ́ ń kọ́ wọn bẹ́ẹ̀ kò sí lẹ́nu ibikíbi ìwé tó bá ti kọ́ ẹni tó bá kọ́ wọn ẹni tó bá ṣe náà bẹ́ẹ̀ náà kọ́ wọn nípẹ̀bí àbọ̀n kọ́ wọn ládùúgbò nígbà tó wà lọ́mọdé àgbà tó lọ sí Canada bóyá bẹ́ẹ̀ ló ti lọ kọ́ yẹn wá kó gbé jáde ìwé yẹn báyìí ló ń kà. Níbi ọ̀rọ̀ dé yìí oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́ oríṣiríṣi nǹkan la ti gbọ́ nípa Olúwo oríṣiríṣi ọ̀rọ̀ torí bá ṣe ń gbé ọ̀rọ̀ jáde làwọn èèyàn náà ń gbé àwọn bíi wọ́n ń pè ní àwọn bíi àṣírí wọ́n ní àṣírí wọn wọ́n ń tì síta nìkan gbà kan tiẹ̀ wà tí ẹnìkan jáde tó ní jìgbólù ni Olúwo ń ṣe kò dẹ̀ pẹ́ náà la rí àwòrán kan níbi tí ẹni yẹn jọ Olúwo gan ni o ẹni yẹn wá gbé pátá sídìí àwọn ò pé irú kí ni gbogbo eléyìí ṣáá lè sọ pé n tó dìdí wà nù wọn irú àwọn nǹkan tí wọ́n sọ pé wọ́n ṣe jìgólò wọ́n ṣe gbá wọ́n ṣàwo nílùú òyìnbó kan tó wálé ṣáá lè sọ pé irú ẹ̀ náà làwọn nǹkan tó ń fara hàn yìí táwọn afọbajẹ wò. kò gbà mí àwọn ní ó jọ gàté ó ló fẹsẹ̀ méjì tiro gàté ni. èmi ní Àṣàní tó wà nínú Àṣàní Ànàdùkẹ́ Foundation fi àsìkò yìí pé gbogbo wa ọdún yìí tún ti dé the 3rd International Àdìrẹ and Cultural Festival ọdún gbogbo wa ni o mo rọ gbogbo èèyàn ẹ̀túyàyà jáde ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa ẹ jẹ́ ká wá gbé lárugẹ ẹ jẹ́ ká wá di àṣà wa mú oríṣiríṣi eré orin ìdíje àdìrẹ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ẹ lọ sórí ayélujára wa www.asanianadukefoundation.com.ng ẹ lọ tẹ participate kẹtún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀ ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó ẹ fẹ́ fi ṣe ìkómọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409 ẹ ṣeun. nígbà tí tọ́ bá ti wò pé lágbájá ń hùwà báyìí wọ́n ní èèyàn lọ sógun ó pa èèyàn 6 ó dẹ̀ ń sọ fáwọn ará ilé pé àní mo pa èèyàn 6 sẹ́ẹ̀ wọn gbàgbọ́ gbà tó wá débi ayò ó pa èèyàn 6 láyò ó tún lọ lé báyìí ó tún mú ẹyẹ adìẹ 6 ó tún tẹ̀pa
ó ní tá a bá ti ẹ̀rí Togun tójú ayé kọ́. òtútù ìlú yìí tó ti dé àti fojú rí nígbà tá a bá mọ nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ní Canada táwọn èèyàn ń sọ wípé ẹni yìí ṣe kò ń ṣe ẹni tí ó wà responsible lẹ lọ fi jọba yìí wípé ìwà báyìí bọ́ọ̀lù pẹ̀lú ìlú tó tẹ̀ tí ń wù yín sí náà ó ti jọra wọn gbogbo ẹ̀ ti jọra wọn pé irú ìwà tó ń wù lọ́hùn náà ló wá ń wù báyìí ìwà wípé ìwà tí ò bá tọ́ ọmọlúàbí mu tọ́ ló ń wù lọ́hùn òun náà ló tún ti tẹra mọ́sìn nígbà yẹn náà tó tún dé nígbà náà tó tún bẹ̀rẹ̀ sí mú ọba tó ń gbá ọba létí gbà ọba tó jùlọ lọ́jọ́ orí ó jùlọ nípa ọdún lórí àléfà ìwọ tó ṣẹ̀ dé ó gbá ọba létí ẹ ti mọ̀ pé irú ìwà yẹn náà ni gbogbo yẹn dẹ̀rẹ̀ èmi sọ pé wọ́n ṣe mistake ni wọ́n sì ṣe ni láti fi irú ẹni bẹ́ẹ̀ jọba. tọ́ ẹ ṣeun ọ̀rọ̀ rèé ẹ̀yin èèyàn wa wọ́n ń jẹ́ kó yé wa wípé gẹ́gẹ́ bí ohun títàn ti sọ láti ìpìlẹ̀ wá tá a sì kọ́ lẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ni wípé Ilé Ifẹ̀ lórí ìrùn gbogbo wa mú kí yín lẹ́ẹ̀kan sí amòfin Yomi Solanke ẹ kí àwọn èèyàn ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta ká má ṣe lọ. Mo kí ẹ̀yin wa lẹ́ẹ̀kan sí àmọ̀ràn mi ní pé ẹ má jẹ́ ká tẹ́tí sí ìtànkítàn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ẹni tó bá fẹ́ jẹ ogún kógún òun ló máa ń pa ìtànkítàn nítorí pé Olúwo náà ó ní lọ́kàn láti jẹ́ kọ́ máa sọ pé òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá òun wà lọ́kàn tiẹ̀ náà gẹ́gẹ́ bí Aláàfin ṣe ń sọ tiẹ̀ lòun náà ṣe dọ́gbọ́n fẹ́ máa pa ìtànkítàn bóyá máa sọ fún wa pé Ìwó ni orírun ni o kò tí ì yéèyàn ṣùgbọ́n a má jẹ́ ká tẹ́tí sí ìtànkítàn nítorí pé nígbà míì téèyàn bá sọ ọgbọ́n nù àgọ̀ ló máa rà á lọ́wọ́n tó bá sọ ọgbọ́n nù àgọ̀ ló máa rà á lọ́wọ́n ẹ má jẹ́ ká ra àgọ̀ lọ́wọ́ ẹni tí ò gbọ́n Ọlọ́run á gbàdúrà ọjọ́ òní tiwa. ẹ ṣeun o Barrister Yomi Solanke ọ̀rọ̀ rèé ẹ̀yin èèyàn wa kí lè rò tí ẹ já mọ́ lójú òpó ìsọfúnni Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó God bless you Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ ṣé gan.